Kwankwaso jẹ́wọ́ ohun tó lè mú darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn hàn. Adarí ẹgbẹ́ Kwankwaso Alhaji Rabiu Kwankwaso ti sọ gbangba pé ohun tó lè mú òun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mìíràn báyìí ni tí wọ́n bá fún òun ní tíkẹ́ẹ̀tì láti díje fún ipò ààrẹ tàbí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Kwankwaso, ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kano, sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Sátidé nígbà tó ń bá àwọn olólùfẹ́ ẹgbẹ́ NNPP sọ̀rọ̀ nílé rẹ̀ tó wà nípínlẹ̀ náà. Ó ní ẹgbẹ́ òṣèlú tí òun bá darapọ̀ gbọ́dọ̀ jẹ́ èyí tó ti rẹ́sẹ̀ wálẹ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí. Kwankwaso fi kún rẹ̀ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pé òun láti darapọ̀ mọ́ wọn, ṣùgbọ́n òun kò rí àǹfààní kankan tí òun lè jẹ níbẹ̀. Bákan náà ló sọ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP káàkiri ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè yìí pé kí wọ́n ṣe ara wọn lóṣùṣùwọ̀ kí wọ́n lè jáwé olúborí nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà.